Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pataki. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Ẹ káàárọ̀. Kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo kọ́kọ́ fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyálé mi nínú ilé mo Bọ́lá pátá. Ìyàwó ẹ̀gbọ́n, ìyàwó àbúrò, ìyàwó uncles. Tẹ́ bá ṣá ti jẹ́ ìyàwó nínú ilé mo Bọ́lá, ẹ gbà mí láyè. Mi ṣàfojúdi. Ọ̀rọ̀ yìí ṣe pàtàkì. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sọ. Bẹ́ẹ̀ ṣe máa ń tì mí lẹ́yìn, ẹ tún tì mí lẹ́yìn lórí eléyìí. Ẹ ṣé. Ẹ̀yin ọkùnrin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ọkọ tèmi tí ó yà àwọn ọkọ inú ilé mo Bọ́lá ń ṣe ni mo fẹ́ wá sọ síta. Ṣé rí inú ilé mo Bọ́lá ni mo ti mọ̀ ìyàtọ̀ nínú wípé ká fẹ́ ìyàwó ká máa tọ́jú ẹ̀ àti wípé ká fẹ́ ìyàwó ká máa sìn. Bàbá mi tó ń wò mí láàárọ̀ kùtùkùtù yìí, tó o bá fẹ́ ìyàwó ẹ̀ má tọ́jú ẹ̀ nìkan, máa sìn. Nínú ilé mo Bọ́lá, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tí mo máa ṣàṣìṣe ibẹ̀ lọ́lọ́run darí mi sí. Kì í ṣe wípé ibẹ̀ ni mo kọ́kọ́ lọ tí mo ti wá ṣàṣìṣe kí n tó gbọ́n. Tó bá jẹ́ wípé ibẹ̀ ni mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ilé ayé mi tí mo wá sọ irú ilé bẹ́ẹ̀ nù, mo lè má rí e mọ́. Lóòótọ́ irú ẹ̀dá pọ̀, irú Ọlọ́run nìkan ni ò sí. Àmọ́ ọkùnrin tó bá sin ìyàwó ẹ̀, ọ̀rọ̀ tí mò ń sọ yìí sì lè má ti yé ń jẹ́ ìṣàlàyé nǹkan tí mò ń pè ní kéèyàn sin ìyàwó. Ọkùnrin tó jẹ́ wípé ó sọra ẹ̀ di ẹrú fún ìyàwó. Lọ́nà wo? Ẹ bèrè lọ́wọ́ mi lọ́nà wo? Mi ì sọ wípé ọkùnrin tó ń gbálẹ̀ tó ń fọbọ́, Ọlọ́run má jẹ́ àríro ẹ̀. Bọ́ ọkùnrin tó máa ń dúró ti ìyàwó gbágbágbá. Ṣé rí nínú ilé mo Bọ́lá, nínú ilé wọn ni mo ti rí wípé bísínẹ́sì ìyàwó, kò sí ọkùnrin kan nínú ilé wọn tí ò níṣẹ́ o. Go and verify. Bí ò níṣẹ́ aṣalábàárù kí ẹbí ẹ̀ lè jẹun. Ṣùgbọ́n ṣó wá rí eléyìí tí ìyàwó ẹ̀ ń ṣe yẹn, kò sí nínú ilé wọn tí ò ní dúró tì wípé òwò ìyàwó mi ò gbọ́dọ̀ run. Ilé wọn ni mo ti rí wípé ìyàwó tó bá rẹ̀ ọkọ á make sure wípé business ẹ̀ ní ọjọ́ yẹn kò fẹ́ẹ̀lì. Á dẹ̀ rí wípé owó ẹ̀ pé pérépé. Ilé wọn ni mo ti rí wípé ọkọ máa ń sin àna. Ìyá ìyàwó, ẹbí ìyàwó ó ti dẹbí wọn. Ṣé ẹ wá rí wípé à ń kẹ́ obìnrin, kì í ṣe pé ibẹ̀ mo ti mọ̀ yàtọ̀ ní wípé ọ̀tọ̀ ní kí ọkùnrin lówó, ọ̀tọ̀ ní kó lájò. Mi ì tí ì mú ọkùnrin kan nínú ilé wọn tí ọmọ rẹ̀ ọmọ tó bí nínú tí ò free mọ́ ju ìyá tó bí lọ. I hope you are following me. Wọ́n mọ ọmọ ní school, wọ́n ń tọ́jú ọmọ, ààbò lórí ọmọ, ààbò lórí ìyàwó. Kò sẹ́ni tó gbọ́dọ̀ rí ìyàwó mi fín, kò sẹ́ni tó gbọ́dọ̀ fọwọ́ àbùkù kan ìyàwó mi ò gbọ́dọ̀ dààmú. Ilé wọn ni mo ti rí. Mo wá máa wò pé ṣé wọ́n máa ń ṣe sẹ́mínà kìíní fún wọn ni, àtolówó inú wọn àti eléyìí tó ń struggle tó sì ń bẹ Ọlọ́run fún ọjọ́ ọ̀la tó dáa nínú wọn. Mo wá farabalẹ̀, mo wo bàbá wọn, mo rí wípé ara bàbá wọn ni wọ́n ti rí. Ayọ̀ yẹn ń pa wá títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, tó jẹ́ wípé lọ́dọ̀ bàbá ọkọ wa ìyàwó kì í jẹ̀bi o. Ìgbà tí mo débẹ̀ tí mo rí wípé ìyàwó kì í jẹ̀bi, èmi náà wá follow footstep àwọn ìyáálé mi. Tá a bá ti jà, tá a mọ̀ pé a ti ṣàṣejù, a ti jẹ̀bi,
àwa náà la kọ́kọ́ máa dọ́dọ̀ bàbá ọkọ wa torí àwa la sọ̀pọ́ọ̀tì àwa ló máa ń wò bí ọmọ ọlọ́mọ tán lọ mú wá nílé ibìkan nílùú ibìkan tí ìyá ò gbọ́dọ̀ jẹ ibi tí mò ń lọ rèé mo wá ṣàkíyèsí obìnrin inú ilé mo Bọ́lá lè bínú kó jà kó lọ́kọ̀ ń ṣe o kò sílé tó bẹ́ẹ̀ tó máa lóun gbẹ́rù òun lọ òun ni mo ṣe kọ́kọ́ bẹ̀ yín ìyáálé mi pé kẹ́ má bínú ibo ló fẹ́ lọ kí ló fẹ́ fi kún ta ló máa fẹ́ ẹbí ẹ̀ ta ló máa kẹ́ ọmọ ta ló máa sìn ẹ́ yálà ìwà ẹ̀ dá àbí ìwà ẹ̀ ò dá ṣé rí kì í ṣe ń pé nítorí pé gbogbo wa dá o gbogbo wa lálábùkù pátápátá kò sẹ́ni tí ò lábùkù tiẹ̀ lára èmi tí mo sọ ẹ̀ lábùkù tèmi lára ṣùgbọ́n wọ́n ti orientate wọn débi wípé ìyàwó ẹ̀ dá o ìyàwó ẹ̀ ò dá o ìyàwó ẹ̀ ṣe dáadáa o kò ṣe dáadáa máa ti ara ẹ̀ sin Ọlọ́run ṣáà máa tọ́jú ẹ̀ máa kẹ́ máa gẹ̀ kódà tó bá ṣe ohun tí ò dá lójú àwọn èèyàn kọ́kọ́ dáàbò bò pọ́n lé tẹ́ ẹ bá wá délé o wá lè bá wí ṣùgbọ́n má disgrace ẹ̀ lójú àwọn èèyàn ohun tí mo fẹ́ sọ fún ẹ rẹ̀ lé ní ìwọ ọkùnrin ìyàwó ẹ̀ dá kò dá ó fi ẹ́ lọ́kàn balẹ̀ kò fi ẹ́ lọ́kàn balẹ̀ máa sìn mi sọ pé kó o tọ́jú ẹ̀ ó mọ̀ tún mọ̀ sìn èèyàn serve her má torí wípé kò gbẹ̀ kó o bá òun lájọṣepọ̀ torí bẹ́ẹ̀ má ṣe dáadáa sí fowó oúnjẹ lẹ̀ tọ́jú àwọn ọmọ ẹ̀ tó bí fún ẹ èyí tó kátẹ̀ ní wípé ó tún wá gbé ní ìwà bẹ́ẹ̀ nínú ilé tọ́jú wọn má ya oró ìyá wọn lára ọmọ nǹkan tó bá dáwọ́lé gbárùkù tí jẹ́ kó yọrí sí rere tó o bá gbowó lọ́wọ́ ẹ̀ dá padà tó o bá tún fẹ́ dá padà fi kún fún wọn lé lójú àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa lẹ́yìn ẹ̀ àwọn nǹkan tí mo rí nínú ilé mo Bọ́lá ni mo sọ yìí o àwọn àna ẹ tírìtì wọn bí ẹni pé ìyá àti bàbá ẹ ni wọn ilé ìwé ni mo Bọ́lá ni mo ti mọ̀ pé àná á dédé pé ọkọ ọmọ pé bàbá mi níbo lo wà jọ mo fẹ́ rí ẹ mò ń bọ̀ mà mò ń bọ̀ sà bó ti wù kí wọ́n lówó lọ́wọ́ tó ìyàwó ẹ̀ wá fi ẹ́ lọ́kàn balẹ̀ kò fi ẹ́ lọ́kàn balẹ̀ ní ìpinnu pé wàá máa ṣe dáadáa sí i ó mọ̀dí ọjọ́ tí o bá wù wípé kò múnú ẹ̀ dùn tó o bá decide láti fẹ́ ìyàwó lé á jọ ẹ́ lójú wípé tó bá lọ tó bá halẹ̀ pé òun lọ tó bá lọ má fi yàrá ẹ̀ rẹ́ǹtì má tilẹ̀kùn má fi lé ẹ̀ fún obìnrin míì ó ṣeré lọ ni ó padà bọ̀ nítorí kò sí ohun tó fẹ́ fi kù kò sẹ́ni tó lè rí tó lè dàbí ìwọ ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ nìkẹ́ ọ̀tọ̀ ní ìfọkànbalẹ̀ ọ̀tọ̀ ní kí ọkọ jẹ́ ọkọ jọ nítorí Ọlọ́run má bá wọn dáṣà wí pé obìnrin tí ò bá ti respect mi tí ò bá ti fi mí lọ́kàn balẹ̀ èmi náà ò ní ṣe dáadáa sí máa sìn máa ti ara ẹ̀ sin Ọlọ́run ọba ó mà lérè o mo wá wo láti òkè dé sàlẹ̀ ilé mo Bọ́lá àtẹ̀yí tó lówó àtẹni tí ò lówó tó ṣì ń bẹ Ọlọ́run ní ìgbọ́rí kan lóbìnrin kan nínú wáyàlẹ̀ kan ní ìgbà yẹn náà ka mọ́kùnrin kí ló fẹ́ tọ́lọ́run ò tí ì ṣe fún ẹ lára ọkọ tọ́lọ́run fún ẹ ó lówó kò lówó ṣé ìdùnnú ni wàá lóòrí ni àbí fọkànbalẹ̀ àbí à ń fara ro ìyàwó ẹni kì í ṣe wípé ajé áńgẹ́lì wọ́n kọ́ wọn wọ́n bí wọn àwọn gan tún wá kọ́ra wọn nínú ẹ̀sìn wọ́n wá túra wọn kọ́ wọ́n dẹ̀ ń ṣoríire ọ̀nà wọn là bàbá mi àti ìyá mi olórí burúkú ọkùnrin tí ò tọkọ ṣe tí ò sin ìyàwó ẹ̀ lóbìnrin lè halẹ̀ mọ̀ pé mò ń lọ torí pé mo fẹ́ yàwó mi wò ó tó bá dà bó lógún ìyàwó ìkankan nínú wọn ò ní lọ nítorí pé tó bá lọ tó bá rí tà á sá padà wọlé kí ló fẹ́ fi kún tó bá ní mò ń hype àwọn ẹbí ọkọ mi
ara ojúṣe mi náà ni láti tún ibùjókòó mi ṣe bó ṣé o ti ṣiṣẹ́ débi wípé ìyàwó ẹ̀ gan lè hype ẹ̀ ó lè sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa ṣé o ti ṣiṣẹ́ débi wípé ìyàwó ẹ̀ lè wojú rere torí tó bá ń sọ̀rọ̀ báwo lè ní àwọn wojú rere àwọn ẹbí ọkọ ẹ̀ ni ṣé wọ́n ṣiṣẹ́ débi wípé ìyàwó ẹ̀ lè wojú rere ẹ̀ pé jẹ́ ń wojú rere wọn kán má bàa fi mí lẹ̀ nítorí ẹni bá dà lèèyàn wojú rere ẹ̀ jọ nítorí Ọlọ́run bàbá mi má wò wá pé èèyàn kan dà mí lóògùn máa fọ́ lẹ́yìn ṣáà máa ṣe dáadáa kò lè lọ láíláí torí kò sí ohun tó fẹ́ fi kún Ọlọ́run òótọ́ ọ̀rọ̀ ni tọ́jú ìyàwó ẹ̀ sin ọmọ tó bí kẹ́ má jẹ́ kí iṣẹ́ ẹ̀ bàjẹ́ tó bá ń ṣe rádaràda máa wò ó tí ẹ ṣe bí ọkùnrin ilé mo bọ́lá jọ ṣé òun ronú òwò tíyàwó ẹ̀ lè ṣe òtí mọ̀ Shukes Variety Stores ní kó bá mi press link wọn bẹ́ẹ̀ á gbé ẹ lọ sí Telegram wọn gbogbo nǹkan mèremère tá a fi ń ké ọkọ ẹni ó wà mẹ́ gbogbo phone accessories pátá ó wà mẹ́ aṣọ àti báàgì ó wà mẹ́ tó bá dẹ̀ fẹ́ wọ ṣọ́ọ̀bù wọn ní Òjòdú Bágà báwo pé wọ China ni o warehouse ni o direct ni o wholesale gidi tó lè rí cheaper from anywhere ni o Shukes Variety Stores àwọn náà fún mi láwọn dishes tí mo fi ń lọ́mọ kan àwọn náà fún mi láwọn nǹkan mèremère ilé tó jẹ́ wípé ìtọ́kọ mi bá fi jẹun lẹ́yìn nìkan ló fi máa jẹun lọ́la ẹni látọ̀dọ̀ Mewaloka tó bá fẹ́ ṣòwò ó fẹ́ dá ìyàwó ẹ̀ lókòwò bẹ̀rẹ̀ láti bẹ̀ ó fẹ́ kó máa ṣiṣẹ́ from home àwọn Shukes Variety wọ́n á deliver fún wọn á tún kọ́ bó ṣe máa tà á tí ò dẹ̀ ní kúrò nínú comfort of our home Mewaloka lórúkọ tèmi agbọ́kọ lórí pàǹtẹ̀tẹ̀ ni èmi ti rìnrìn àjò ayọ̀ mo ti rí bí ire yà sí ilé tiẹ̀ náà ní bàjẹ́ bàbá mi sin ìyàwó ẹ̀.